I am happy and honored to invite to the podium to give a vote of thanks the man who is an uncommon human being. By uncommon, I mean the likes of him are scarce. You barely see them. You barely meet them. You barely come across them anywhere around the world. These are people that even when you talk about Sufism, they call them Al-Asrar al-Maktuma. So we could say that he is Sirullah al-Maktum, through whom Allah shows the whole of the world how to be an ideal Muslim, propelled by an absolute sincere love of Muhammad Rasulullah. I can go on and on and on and on and on. I told myself that everyone who has seen this Muhammad Rasulullah's mosque and has built their own mosque, thinking that they have done better, they are yet to see what is to come. By the time the one that is to come happened eventually, they will say that they are learning from their master. Join me to welcome to the podium that man who sincerely and honestly loves Muhammad Rasulullah. And everything he does in his life, he does in the name of Muhammad Rasulullah. With everything that I have as the love of Muhammad Rasulullah, as it shines in me, I welcome to the podium a Sheikh Habib Rasulullah Muhammad al-Karim, Habib Rasul al-Mustafa al-Musamma al-Mukhtar, a Sheikh Ahmad Ibrahim Bukhari Al-Muktar. Ayyuhu Allah Muhammad ya Rasulallah, Allah la ilaha illallah, Muhammad ya Rasulallah, la ilaha illallah, Muhammad ya Rasulallah. La ilaha illallah, la ilaha illallah, Muhammad ya Rasulullah, Muhammad ya Rasulullah. مولانا الشيخ أحمد المختار. Alhamdulillah Rabbil Alameen. It was success. May Allah continue to strengthen you, Baba. More anointing, more barakah, more kun fayakun. La ilaha illallah, Muhammad ya Rasulullah, Muhammad Abdullah. Allah jẹ́ ká rí bàbá pẹ́. Maulana Sheikh Ahmad al-Muktar, our father, our leader, the leader of our group, Maulana Sheikh Al-Haji Ahmad al-Muktar. Allah shankar. Allah la ilaha illallah, Muhammad ya Rasulullah, May Allah continue to be with you, sir. Allah shall continue to be with you and your family. Insha'Allah Rahman. Sheikh Ahmad al-Muktar, Baba Layla, for all the good reasons. Muhammadu ya Rasulallah. Gbogbo àwọn ọmọlẹ́kùnrin, all our students are saying ahlan wa sahlan to you, Maulana Sheikh Al-Muktar. Masha Allah. Baba nìyẹn, our class. Baba Layla, Sheikh Ahmad al-Muktar. Baba ní kí gbogbo àwọn ọmọ yẹn ká jókòó. Baba yọ̀ǹda wọn. Baba ń kí yín, baba ń kí yín, baba ń kí yín, Masha Allah. Baba ń ha yìí gbogbo yín.
bàbá yìí lágbára Ọlọ́run nínú yín àbámarí professor. La ilaha illallah Muhammadu ya Rasulullah. Wa bikitu bi rabbi jalla. Baba ni inshallah rahman. In the nearest future. Nínú àwọn ọmọ student wa inshallah amani professor amani doctor inshallah rahman bí a ṣe ní nìyẹn bàbá ni ẹ máa wo kámẹ́rà ẹ máa wo. La ilaha illallah Muhammadu ya Rasulullah. جماعة وجودا نائبة وجلالا مولانا الشيخ أحمد Al-Muktar محمد رسول الله جماعة وجودا صلى الله عليه وسلم هيبة وجلالا. شرينتي أبا رئيس ولاية كيه àti bí wọ́n ṣe ń ta yẹn àti bí wọ́n ṣe ń kọ́ yẹn àti tí àzákìrì ọmọ àràwọn yẹn kì í ṣe mi náà ń kí ẹni tó ń kí ni mò ń gbádùn o tí ìbá ní pé wọ́n ní kí wọ́n sọ̀rọ̀ ni mò ń jòkó. wà á bú sọ́ọ̀tù mi ń zá bá jẹ́tẹ̀ wá jamaala. so ẹ jọ ẹ bá yòówù àná. jamaalu kausun. ẹ bá yòówù àná mi tó yọ lọ. haibatun wa muhabbatun. ẹ̀yin tẹ́ gbé fóònù dání ẹ jẹ́ láwọn ọkùnrin. wa anta mursalina kamala. ẹ kúnlẹ̀ ẹ jòkó bá yẹn jọ. wa kullukuma. ìsáàsì yá bàbá. محمد رسول الله وكلكم عازل مكارم والأولى وما كلمة من الهاشمي كصالة. اللهم صل على محمد 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 يا خير الأنام وسلتي ما كاين أي من يفوت وقال قدره ومقداره لازم. Alhamdulillah Rabbil Alameen. We return all glories to Almighty Allah for another successful MRIC 2026. The 7th edition. Alhamdulillah, I was very, very happy. It got a time while I was sitting down. Mo fẹ́ kẹ́ tẹ́tí kẹ́ gbọ́ mi dáadáa. Mi ò láìkì ọ̀rọ̀ sísọ lọ títí mo yẹn máa ń sọ dáadáa. Mi ń fẹ́ máa sọ̀rọ̀. Mo máa ń fẹ́ gbọ́ ọ̀rọ̀. Mo dẹ̀ máa ń fẹ́ kí action sọ̀rọ̀ ju ọ̀rọ̀ lọ. Interfere achieve níbi conference yìí lọ́dún yìí àti achieve ẹ̀. Alhamdulillah. And I was very, very happy because let me say 25% of people you are seeing here, they all come from diaspora. Ọmọ wa yà wá lẹ́nu pé ya because àwa la ń limit conference yìí ẹjọ́ bá dá Imam Yasin kíkẹ́ ní sùúrù díẹ̀ ẹjọ́. So ntí mo ń gbìyànjú láti sọ níbẹ̀ yẹn ó ní pé mo máa ń ṣàdúrà fáwọn èèyàn. I do lead people in prayer and a lot of them there's this thing about prayer. Somebody that you don't trust or you don't have faith in, you don't follow him or you don't ask him to pray for you. As a matter of fact, see about jókòó rúbá yẹn gan àdúrà yẹn ṣé kí ni ó lè gbà. But in as much as I do pray for people, ibẹ̀ náà ni màá ti máa wò ó pé ogun ẹlòmíì ò kì í ṣàdúrà o. Ó yẹ ká build agbára lára ara wa because I get to realize that gbogbo billionaires tẹ́rí yẹn tẹ́wà lókè yẹn àwọn tí wọ́n níná build wọn. Àwọn ni wọ́n ń lò àwọn di ọlá. Àwọn tán nínà ń dáwó fún Dangote àbí bẹ́ẹ̀ kọ́ àbí ẹ̀jẹ̀ kágẹ́tì ni. So mo wá fi rí i pé even Ọlọ́run ní tá bá ṣàdúrà tán gẹ́gẹ́ bí gbogbo àwọn mo dúpẹ́ fún gbogbo àwọn speakers wa ní ọdún yìí tí n bá ní máa dá ọkọ̀ lẹ́ẹ̀kọ́ kan máa kàn bàsìkò yìí jẹ́ ni kò sẹ́ni tí ó perform wonderfully fún wa and it has been like this ever since láti bẹ̀rẹ̀ conference wa yìí. Imam Májẹ̀mú in tó mú wa ta fi wá sórí ọ̀rọ̀ umma
connection nìyẹn ìpè ok á padà rí i pé kò sí tó bá fẹ́ ra àánú láyé ara ajá kọ́ ni wàá ti lọ rí ara èèyàn náà ni kódà tó bá ń ta ajá pé owó tí mo rí ara ajá tí mo tà ni mo fi rí wàá rí i pé ajá kọ́ ló mọ ara ajá. Mo dẹ̀ mọ̀ pé bọ́lá ṣe dá mi mo rí i pé ntí poverty dá kalẹ̀ ntí poverty dàrú láàrin èèyàn àtọ́lọ́hún ló ń lọ lọ́hún náà yẹn. tẹ́bárẹ́ lomi tó kàn kanra tó kàn dìdàkudà kalẹ̀ òṣì àti àìrówó náà okun tí ó ń dá wàhálà lẹ̀ fún wa o. olówó kì í sábà yàkà mùsùlùmí náà máa sábà jẹ́. Most discuss the topic yẹn before mo ní tẹ́ bá lọ wo àárín àwa tá a dájú jù láyé àwa tá a ní ni mo wá as an example imam when you go to Banana Island and you now hear ole somebody is shouting ole thief you barely see 1 or 2 people that will come out láti wá na ole yẹn because kàkà tó wà máa nu ẹ bá wa mú ẹ mú lé ọlọ́pàá lọ́wọ́. But lọ́dọ̀ àwọn aláìní kéèyàn lọ jí búrẹ́dì ẹyọ kan ní Ajégúnlẹ̀ kán wá pariwo olè kò lè dé abẹ́ bíríjì mẹ́hẹ́ tá fi máa ju táyà sí lọ́rùn wọn máa sún. Kí ló fà á ni pé tá a bá ti lówó lọ́wọ́ a máa ya ìkanra máa mú gbogbo tí a bá ń ṣe. Mi ò wá fẹ́ tó bá yá sí pé mo máa ń pray fáwọn èèyàn yẹn you need billions àbí I have it ó yá gbà. Go and do your business. Because I want a balanced environment for everyone. Where you like, okay, ntẹ̀mí ń ṣe ni. Since mo ti wá mọ̀ pé kódà tí n bá tiẹ̀ wá lówó yẹn gan mi lè fún everybody. But mo ní platform tó ń kó àwọn èèyàn jọ. Báwo la ṣe máa navigate àánú láàrin ara wa? Gbogbo problem tá bá ṣàdúrà tán. Ta ni ó yẹ bismillah ẹja lọ wá àánú? Nísìnyí lónìí a padà rí i pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn wa náà kò ṣe pé kò sí torí èmi ń béèrè nǹkan kan gbogbo muskila mo ti jọ́ọ̀tì àwọn kankan gbà tí Dr. Said Timehin sọ̀rọ̀ ní ẹ̀kan nínú àwọn problem sani nínú Islam ó ní pé Ádámù lè ti kọ́ ẹ̀ half baked ní ọ̀pọ̀lọpọ̀ àwa Muslim talent máa ń jẹ́ you hardly see somebody like Sheikh Lukman wallahi no kò ń ṣe pé torí pé bighairi mujamala. Allah yashhad anni la ujamil Sheikh. Kẹ́tọ́rí èèyàn wa kó tó fẹ́ ṣe nǹkan kan kó wájá sí pé n tó fẹ́ mú yẹn a ṣe dókítà yẹn tọ́ka wọn yìí máa balẹ̀ lé lórí. Okay, for an example lórí feed tí Sheikh wà Sheikh Lukman bóyá tá a bá lọ sí conference àbí wọ́n fẹ́ lọ ṣiṣẹ́ àbí you barely see a Muslim brother like him. Majority of the people that you roll around with gbogbo wọn kì í sábà ń ṣe mùsùlùmí adam sọ pé a lówó lọ́wọ́ ala ń ṣàdúrà béèrè pé àfẹ báwo la ṣe fẹ́ ṣe láàrin ara wa ṣe bá wà ní ok gbogbo wa ẹ jẹ́ ká wá nísìn àwọn tó ń ṣe kágò wa láti Amẹ́ríkà ń báyìí àwọn tí wọ́n ń gbé nǹkan láti Èkó lọ sí Amẹ́ríkà wọ́n wà ń bí àwọn tó wà ní totec ok gbogbo wa ẹ jẹ́ pàdé lé ní ni mo fi ní Ọlábọ́jọ́ ṣe lọ ni ńgbà tọ́rọ̀ yẹn ti dá àrìn kan lẹ́ẹ̀kan wọn ká tó tún sọ́ra wa nù. The only thing ni pé ìtàwọn ṣe bá wa pé wọ́n ti sọ fún wa pé ká ṣàfìbẹ̀rù Ọlọ́run ká fi ṣe wọ́ọ̀rẹ́ bàtà bá fẹ́ connect láàrin ara wa so kó fún ẹja sí pé tó alhamdulilayi ìmọ̀ Rasulullah dó eléyìí tí mo sọ yìí ó ń happen dáadáa o because networking yẹn tí mo fẹ́ kó ṣẹlẹ̀ gẹ́gẹ́ nìyẹn mo ní okay now Baba Adébóyè like last year video kan go viral níbi tí bàbá yẹn sọ pé he needs 100 of his members that can donate 1 billion naira. I said I need 100 of my children that can donate 1 billion naira each. So when ìgbà tí video yẹn go viral oríṣiríṣi kọ́mẹ́ǹtì ló wá ń wá lórí ẹ̀ man of God
o lè ní o ṣẹ̀ṣẹ̀ máa bá béèrè adúrò owó yẹn but the perspective tèmi fi rí ọ̀rọ̀ yẹn ó yàtọ̀ sí ti àwọn yẹn ń sọ mo lẹ́ni tó sọ̀rọ̀ yìí ó sọ pé 100 of my children ṣé wọ́n ló pè ó mọ̀ pé ló sì ní owó sí pípọ́ lò sí sallallahu alaihi wasallam. ẹlẹ́kejì ẹ bá yóò wá náà mi dáadáa sallallahu alaihi wasallam. ó dẹ̀ ní ńgbà tí èèyàn dèdè tó lóun nídìí 100 nínú àwọn ọmọ òun tó lè fi 1 billion kalẹ̀ mọ̀ pé n tó sọ fún yín ni pé òun ti create empire àbí gẹ́tì tó yẹ pé wọ́n lè ṣe kínní yẹn tí wọ́n rẹ̀ ní ó dáa ṣáàdúrà nìkan ló wá gbé wọn débẹ̀ àdúrà nìkan kọ́ ọ̀ so conference yìí a ti ń ṣe eléyìí lẹ́lẹ́kẹ̀ẹ́ta tá a máa ṣe nínú mọ́ṣáláṣí wáyé the first one that we tá a ṣe nínú mọ́ṣáláṣí ó ní yìí tá a fi open mosque a dẹ̀ ṣe ti last year then a ṣe ti this year and as rightfully said by Imam Majemu a ti ń propose pé kí yíyẹ yìí tó kanlẹ̀ padà a máa ó sì another MRIC 2026 8th edition abi this is 7th edition and obviously it's not going to be in the mosque December the lamb propose kó láǹfààní àti jẹ kó já sí wípé mi ò fẹ́ káwọn yẹn wá gbọ́rọ̀ lásán o mo fẹ́ kí yẹn ó wá kí níta bá rí ń bẹ̀ kó dẹ̀ ṣe kí ni kó ṣàǹfààní fún wa nínú ara kó mọ ní àtọ̀ gbogbo ara ṣe mọ̀ pé real estate ni Alhaji Azeem máa ń ṣe nísìn gbogbo òbéèrè rẹ̀ kò kó já àní ẹ má jẹ́ wa máa àbí ẹ get báyẹn so whoever that wants to buy a house from America now he knows that we have somebody in Muhammad Rosulullah that sells homes àbí ẹ kọ́ ni so like tábà parí tán ní sókè ìgbọ̀lẹ̀ yín wà like somebody is saying AI startup lòun ṣẹ̀ṣẹ̀ ṣẹ̀mí ó dẹ̀ láwọn Sheikh ní níbi ìbàdàn tó wà nínú fídì yẹn okay báwo ni mo ṣe lè ṣe o this is how it is only when Islam build its own billionaires that the billionaires will be spending in the cause of Islam. Mashallah, mashallah. Oh, show me that. Yes, that's the message. Yes, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí Imam wa sọ nígbà tá a ti pósítà yẹn jáde like okay the Muhammad Rasulullah International Conference the 7th edition owó àti ra tíkẹ́ẹ̀tì 100,000 there are some people like I want to come and listen to lecture what will I have to pay? Ṣé ń get ṣé mo pẹ́ mentality òṣì ni ọ̀rọ̀ yẹn náà àbí ẹ̀kọ́ ẹlẹ́nkejì mo ní ntí mo fẹ́ build kò tí ì débẹ̀ a sì mọ́ wá ta tíkẹ́ẹ̀tì conference yìí ní 10 billion tẹ́tẹ́ máa ráhùn tó máa ní ìlú ìsúwèé like 10 million naira and I will pay ṣé kò rí bẹ́ẹ̀ ni ẹni bá fẹ́ lówó orú ẹ̀ kó yóò ń bú ànábì dáadáa ló kó yẹ. sallallahu alaihi wasallam. Table of 5, 15 million. VVIP. You know what? Ṣe bí even ní December period yẹn mo ye show táwọn èèyàn ṣe ni. Ta ló ṣe show tó short? For something that will not kò gbogbo àǹfààní rẹ̀ ojú ó blé December yẹn náà lọ. Tó bá ti bọ́ sínú January báyìí ojú everybody ti carry. Owó 100,000 táwọn á ní káwọn èèyàn san yẹn lọ́dọọdún a ní ànígbà ju èèyàn 100 lọ nínú 100 yẹn a máa ṣe bíi 40% kan kù pé ànígbà owó kìíní lọ́dọ̀ àwọn yẹn so bíi 60% ní owó tẹ́ bá wá calculate 100,000 lọ́nà 60 èló ló jẹ́ 6 million naira. Ṣé kò ní yàrá lẹ́nu pé even na media tá a pè lásán ó ti gbé tó 3.5 million lọ nínú owó yẹn. Àbí ẹ̀ gẹ̀ẹ́sì ojú máa ń tì mí gan gbà tí mo Sheikh Lukman he came to Nigeria in December
La ilaha illallah. December, ending December. He knows that this conference is coming in January. He has to travel to Umrah. Then buy another ticket, come back to Nigeria. Oh, not because sick. It is because of this conference. John torí Ọlọ́run. Ṣé irú èèyàn báyìí kí la fẹ́ fún wọn? Okay, nísìn gbogbo 6 million yẹn ṣó ra tíkẹ́ẹ̀tì wọn. Yàtọ̀ sí yẹn àwọn tó tún wá ra síìtì fún èèyàn mẹ́ta nínú àwọn tó tún tẹ̀lé wọn wá. I pay for that. Now, Zara ni Alhaja Kudrat. Allah bless you for me. Alhaja Kudrat this woman, she's the mother to a little Zara. Every day, ẹjẹ wọn rí ẹtọ́jú ọlọ. Ẹ yòǹbó anabi dada. She is a bona fide member of Muhammad Rosulullah. So, Zara came in December. She was meant to have gone back to Dubai. Purposely because of this conference. Ẹ wo iye owó hotel tí wọ́n san láti bí a bí 20 something tó yẹ kí Zara ti padà. Àwọn ṣá benefit lára ọmọdé ilé ni àbí àbá benefit lára. As a matter of fact, I was very impressed when Fatia raised her hand and she wants to ask Zara something and she requested like nígbà tó tún béèrè tán ó tún wá kúnlẹ̀ fún mi wọ́n ń béèrè nípa ọ̀rọ̀ Zara tí a bá máa rírú àwọn ọmọ wa yìí lọ́dọ̀ rẹ̀ nígbà ọ̀rọ̀ àwọn ọmọ tí wọ́n náà fẹ́ aspire pé ẹ jẹ́ káwa náà rí báyìí. So on behalf of all mothers here, we are taking kundus for you. So inshallah Rahman, Ibiti Muhammad Rasulullah International Conference in Law, we have not started. That is in Montreal. And this is not going to be a conference of a sect of sect of our Muslim. We want a balanced environment where we have our ulama in Salafiyya, our ulama in Sufiyya, our ulama yàtọ̀ sí kó even àwọn tó jẹ́ bá sọ gàmà pé wọ́n pé ẹjọ́ báwo lẹ́yìn ṣe. So ẹjọ́ nítorí Ọlọ́run mo comment gbogbo then yàtọ̀ sí mo sọ pé 25% àwọn táwọn ń báyìí mo sọ pé láti diaspora náà sí wa so another 25% tó tẹ́tún bá nu hall yìí kò tún ṣe kó náà sí wa Abuja, Ìlọrin, Ìbàdàn, Port Harcourt, Abẹ́òkúta ọ̀lẹ̀ pariwo Ọlọ́run dáadáa. Not that people in Lagos kò yẹ pé wọ́n fẹ́ wá but a sọ fún wọn pé 100 seats péré ẹlòmíṣẹ́ máa bèrè pé tọ̀ ẹ báwo wá ní ṣé seats kò sí ẹnu but tó bá máa bí next conference ní wà limited to 100 seats again so that nígbà tí gbogbo wa náà ti gbọ́ kalẹ̀ àbá ti máa dá owó conference wálẹ̀ láti January yóò pé ní àbí kò ní pé ní so à ń bẹ̀ sọ́bọ́ sí Ọlọ́run ní ṣe wá ní aláìní ọlámọ̀lánà Rasulullah inú mi dùn pé a ṣe conference títí tọdún yìí ẹ jọ nítorí Ọlọ́run ní tá a wá fún tá a bá ti wá fún mi láàdì ilé ọdún ni alájà kílẹ̀ yín ṣe àmọ́ ẹ fẹ́ bẹ̀rù Ọlọ́run ṣe. Mo máa ń sọ fún yẹn pé inú ilé Ọlọ́run ibi báyìí à ń ṣàdúrà fún yẹn bẹ́ẹ̀ ni ẹni tó bá forúkọ ànábì gbá ariwo yẹn ń pọ̀ àbí báwo wá ní báyìí ṣé ń gbọ́ mi yé mo fẹ́ kẹ́ ẹ mọ rí kẹ́ ẹ mọ make billions lára ara yín wàláhì ẹ sọ pé àmín ààrẹ èèyàn lóore wà mo ti understand díẹ̀ ṣó dẹ̀ láwọn tó ti make ara wọn yẹn wọ́n ẹ̀ ní wá báyìí Sheikh Zara sọ pé fantashiru fil ardi ó ní Kùránì sọ báyẹn Ustaz sọ pé ṣẹ́ẹ̀rẹ́ famushu fi manakibiha ó túmọ̀ sí pé if truly you want to be successful you have to look for success isn't it so tó bá mọ̀ pé báyìí ni ok èyíkémi náà rìn báyìí ní tá a fẹ́ lé lórí nìyẹn bí mo ṣe jẹ́ àfáà tó mo like Sheikh sọ
mo ń ṣe business pé mo ń ṣe business mi kàn gbọ́dọ̀ pariwo ẹ̀ ju eléyìí lọ nítorí máa override eléyìí mi ìdẹ́fẹ́ kankan tó máa override eléyìí mọ́ mi lọ́wọ́. ṣé wá rí Sheikh Lukman, not today, not yesterday, tí wọ́n ti sọ fún wa pé ó yẹ ká ní business aspect of Muhammad Rasulullah Islamic. Yes, exactly. He's a professional on this field, in this field. So I'm okay. Tó bá wá rí báyẹn, and not only him, tó ti sọ fún wa pé ẹ jẹ́ ká ṣe báyẹn. Tá a bá ń lọ díẹ̀ báyìí, kò sígbà táwa náà ní padà wá di pé tó alhamdulillah. Torí ní tán pè ní sábà mo táwọn Hausa tí wọ́n kì í fi ní ìdí ẹlòmíì níta. Ṣé ẹ fẹ́ understand ni mo rí wa? Tí Hausa kan bá ti débi kan, tó bá yẹ pé kúlíkúlí ló ń tà, kò ní problem. Tó bá máa dọ̀la, a lọ pé èyí tó máa ta gàrí yẹn máa débẹ̀. Tó bá tọ̀tún la ẹ máa rí kan yóò ló fẹ́ máa tẹran dédé. Tó bá dijọ́ mẹ́rin gbogbo bí tí Hausa bá jókòó sí wọn kì í nídìí àti ra nǹkan míì níta gbogbo tí wọ́n nídìí yẹn àárín ara wọn láti máa ṣe so ó máa rí pé eléyìí ń ta tẹ́lẹ̀ bá ti rí pé eléyìí ní òróró lòun máa ta bẹ́ẹ̀ wá ní eléyìí ń ta ẹran so bí Hausa ṣe máa jókòó nìyẹn táyìn bá ti wá ara ẹran lọ́dọ̀ ẹlẹ́ran níbi táwọn ẹlẹ́ran bá wà yẹn olóúnjẹ máa wà ń bẹ̀ oní àgbo máa wà ń bẹ̀ oní gbogbo tuntun wọn máa lò ó máa wà ń bẹ̀ tí ó fi já sí pé láàrin ara wọn yẹn owó wọn náà ara wọn náà sì máa méèkì ẹ̀. ẹ gbọ́ kódà torí ẹ̀ náà tábà ti dé àyè kan wọ́n máa fi mọ́ṣáláṣí síbẹ̀ tí mọ́ṣáláṣí wọn nílò ta lọ kírun à ń sẹ́ ń wá bí ta fẹ́ lọ kírun mọ́ tí ó fi já sí pé gbogbo tó fẹ́ ṣe yẹn máa rọrùn ní àyèfíyà kan fi makanin wahid. So we can have this. Kọ́mọ̀jọ jẹ́ ìjọ àsàlátù lásán àkàn ṣàdúrà torí tó bá yá tó wá ṣàdúrà dáyé kan ọkàn rò wípé wọ́n nìkan láyé ń ṣe ni o. ìyẹn máa ń ṣàdúrà tó tún wọn máa lé sí i bọ́tí yẹn nìkan kọ́ àdúrà mi ò kí ń sọ̀rọ̀ irọ́ mi ò ń sọ̀rọ̀ àdúrà rárá káwo pé báwo lèmi náà ṣe fẹ́ làmìlaka nínú ayé tí mo wá min haythu la tuqsiru al-mizan ولا تسقى في الميزان. So هذا ما نحن عليه وهذا ما ندعو إليه ونسأل الله سبحانه وتعالى جل وعلا أن يدين بنا النصر والفوز والحكمة والقبول بجاه مولانا وصائب وسيلتنا محمد رسول الله صلى الله عليه وسلم. وبالتالي this is the 7th edition of this our conference and our honorable, I call him Honorable MC because he is the honorable one. Before kí mo tó ní àkáǹtì wọn lọ́wọ́ a ti ṣe bí 4 edition kọjá tá bá ti parí tán ẹ wọ́n bá yẹn ṣe látàárọ̀ tó máa ní mohibu nẹ́bì gẹ́gẹ́ tó gbé ìfẹ́ ànẹ́bì gẹ́gẹ́ pé tó yẹ pé àwọn eléyìí ń fẹ́ kí ẹ bá ṣe rí nìyẹn all years tó máa ti parí tó bá yẹn pé ọlọ́mọ jẹ́ kí mi gbowó nígbà yìí bàbá o abasa lọ ni ẹ jọ ìmọ̀ màá ṣe kọ́lá báwo la yẹ fẹ́ rí àkáǹtì wáyé ó tó ọdún mẹ́ta ká tó eventually get àkáǹtì wọn ní ọdún tó lọ kéèyàn máa wá ṣe báyìí ní fún wa ní ọdọọdún ní dúró ní tàrọ́kù bí ṣe in wàláptìgá fulus tọ́lá àwọn kan bẹ mo ti ẹ wo táwa ti padà sáà dùn àníjọ Sunday tí wọ́n ti bẹ̀rẹ̀ padà ẹ máa gbá àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan mo fẹ́ make reference lónìí gbogbo ọ̀rọ̀ tí gbogbo àwọn bàbá yìí sọ torí gbogbo wọn àwọn gbogbo ọ̀rọ̀ tí wọ́n máa ń sọ báyà kò sí yìí tí èèyàn bá yín sọ àbí bẹ́ẹ̀ kọ́ gbogbo ń ta discuss lẹ́ni èwo ni mi ò ń sọ baba Sheikh Lukman because it is only when I'm praying for people that praying for them that a lot of people like okay Sheikh Al-Muktar is praying for his members no before kí n tó bẹ̀rẹ̀ lecture at least I will take up to 20 or 15 people minimum ìgbà mi gan bẹ màá lò tó 1 hour láti lè fi orí àwọn èèyàn sọ pé rárá àdúrà yìí àkàn secondary ló yẹ kó wọ̀rọ̀ jẹ ká lè identify pé níbo ni ìṣòro wà lára ara wa so because tí ìbámu ṣe báyẹn ló fi ń yàwó ẹ lómìnir kẹ láti jọ ọjọ́ yìí dẹ́ ń tẹ̀lé ọkùnrin ṣé ojúmọ́ náà dúrà yín gbà ní ẹlòmíín tó ń bẹ̀rẹ̀ látọdún 4 Ọlọ́run ò tí ì ṣe
but n tó ń gbọ́ lọ́dọ̀ mi ó gbà pé ó máa ṣe àbí bẹ́ẹ̀ kọ́ ni torí ó ń rí improvement nínú ayé ẹ̀ pé àti bá bí àdúrà ò bá ti gbà tí n bá ń gbọ́ irú àwọn ọ̀rọ̀ yìí mò ń apply ẹ̀ sínú àwọn ìgbésí ayé mi ó dẹ̀ ṣe kí ni ó ń láǹfààní àti ṣe bó sọ ọ́ dàdúrà lẹ́ni Sheikh wa tí wọ́n á jẹ́ MC yẹn fún ànábì ní ọdún yìí ọdún keje ni tí wọ́n ti ń bá wa ṣe wọ́n láwọn máa pè mí kọ́ mi tí expect kọ́ mi ìdẹ̀ mọ̀ àgbà tán máa pè mí sí àmọ́ lọ́dọ̀ ànábì ní ọdún yìí pé à ń wá àyín ní gbogbo ọgbọ́n ẹ̀ lọ́dọọdún yẹn on behalf of Muhammad Rosulullah umura Ramadan yìí kí Sheikh wa kí wọ́n lọ ṣe pẹ̀lú ànábì ẹ yóò mú ànábì dáadáa. sallallahu alaihi wasallam la ilaha illallah Ahmad ya Rasulullah. sallallahu alaihi wasallam. Ẹ kí wa náà abẹ́ lọ bá ànábì ní Madina abẹ́ lọ yóò bọ́ ànábì. Muhammaduna 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 Muhammadana Muhammadina Muhammaduna 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 Muhammadana Muhammadina Muhammaduna Muhammadana Muhammadin Abani ya khairun nasi bira wala karwa Alamu yakun khairal alamina wala sharwa Mawi mawi lo Habani ya khairun nasi Ọlọ́run wọlá ànábì yẹn bẹ́ẹ̀ bá yóò gbọ́ ànábì tó gbọ́ lẹ́ni tí o bá sì débẹ̀ o náà débẹ̀. Habaniya khairun nasi ẹni tó ti dọ̀bẹ̀ yóò tún lọ bẹ́ẹ̀ lọ yóò gbọ́ ànábì dáadáa. Ẹ̀yin ọkùnrin ẹ̀yin ò fẹ́ lọ Mádínà àbí ẹ̀ yóò gbọ́ ànábì dáadáa. Habaniya khairun nasi Habaniya khairun nasi Niya khairun nasi biran wala garwa Alam yaku khairul alamina wala sharwa Ó yẹ bá ń gbé Mawlaya salli wa sallim Daimani abadan Ala habibika khairil khalqi kulli Ó yẹ wí Mawlaya salli wa sallim Jẹ́ gbóhùn wa MC ẹjẹ dìde fún ànábì náà ṣe kan. Hayyan ila Madina. Hayyan. Ola ya salli wa sallim. Labbaika ya Rasulullah. Imani abadan. Labbaika ya Rasulullah. Ala habibika khairil khalqi kulli. Ó yẹ ẹja tún wí. Ẹni sórí ibú o. Ala habibika khairil khalqi kulli. Ó yẹ pé Muhammadun Rasulullah Muhammadun Rasulullah Muhammadun Rasulullah Muhammadun Rasulullah Ya Rabbi bil Mustafa Anabi Bili Mustafa Ewi dada Bili Mustafa Maliki makosi dada Wagiviri lana Muhammada Ya wasi alika Oya Mawlaya salli wa salli Ẹ ṣe wọn lọ́wọ́ ní ṣe ní ìṣàṣemọ́ ẹni gbókù ọmọ ńlẹ̀ iṣẹ́ yìí ò ní díṣẹ́ àárín ẹ̀yìn àtàwọn ọkọ yìí ò ní dàrú ẹ̀yìn àtàwọn ara yìí ò ní dàrú pé Muhammadun Rasulullah Muhammadun Rasulullah bí ẹnu bá tẹ Muhammadun Rasulullah Muhammadun Rasulullah Muhammadun sayyidul kaunayni wa faqalaini
ní wálé fàárí ikọ̀ ẹni mi ní orúmi wà mí ní ajá mi. مولاي صلي وسلم Azakira Bintu. دائما أبدا Ajé yìí pé wọ́n ṣe zikiri fún wa tó bá ti ṣe sí. Àhẹ́rì lè kálí kíkún ni. Ayára bíbí ni mo sì tó fà. Ànábì. Bẹ́lẹ̀ mọ̀ sábà. Ẹ jẹ́ wí dáadáa. Bẹ́lẹ̀ mọ̀ sábà. Ọ̀rẹ́ Ọlọ́run. Bẹ́lẹ̀ mọ̀ sábà. Àyànfẹ́ Ọlọ́run. Bílí mọ̀ sábà. Yàrá bíbí ni mo sọ fà. Bàálìkì ọkọ̀ sí dáná. Wàgìfìrì lànà wàwàdà. Yà wá sí àlìkà. Ó yá. مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم. Ó yá àsàlátù la lè ṣe. Yá bàbá. Àsàlátù la lè ṣe. Ta ó fi ráàyè àtọ̀run. Ọlọ́run dákun mọ́ fàyè gbà ohun tí ó gbà sálátù lára. طبيبي قريب هل سقامي تسمع يقابلني يومي مقفى. Ọmọbìnrin tó ní Ọlọ́run. Sheikh Lukman, like he always, he don't like him to move saying, because all the time this is bóyá máa ṣe nìyẹn. Like wọ́n ní tí Sheikh bá ti ń lọ sí umura yẹn, wọ́n ní àwọn máa fún wọn ní $1,000. Somebody say Allahu Akbar kabira. Masha Allah. Sorry man wasilal gawani Allah watazil dhikral yagani Allah وارمي بالبيد الهساني الله الله واسلو مكتوم الديناني الله الله والملاي والمغاني الله الله من كراني أو مباني الله 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 كل ذي ويك سرابي والخير للمغاني الله الله عين قاكي الله الله تالي يا سبع المساني الله 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 بصفات ذاتها الله الله رتبة ليست لساني الله الله هو مختار البرايا الله الله قبل تقديري زماني الله الله إنني قبل البرايا الله الله حبه شغل الجناني الله الله هو أكلي وشرابي الله الله وهو ديني وديناني الله 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 وهو أنسي وهو كازي الله الله واميني وهماني الله 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 والرفيق والطريق الله الله وجوادي وزناني الله الله وربوعي وخسوري الله الله وخيرات الإنسان الله 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 لا إله الله لا إله الله لا لا إله الله لا لا إله إلا الله لا إله
لا إله الله لا إله إلا الله ألوف الخلق مألوف صفي الله برهام لا تلزم بكل مهوف الجوز برهام قولا لا إله الله لا إله الله لا إله الله لا إله إلا الله الله شكور خالص الهامة يوليك والبرام ينيل جنب الأفاس غليظ القلب برهم قولا لا إله الله لا إله الله لا إله الله لا إله إلا الله الإمام الأولياء كلها في هذا الوقت برام برسلك واتاكي والعرفان برهمك لا إله الله لا إله الله لا إله الله لا إله إلا يا لا إله إلا الله لا إله الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سيدنا محمد رسول الله عليه سلام الله So like one of our speakers said, he said you should try to build across, like build an empire where everything you want will be roaming around your community. It is when you have a very good and great community that you enjoy as being a Muslim and one of the Ummah. So that is why we are all here this year. And alhamdulillah, all the speakers, all the keynote speakers and the panelists did justice to what we asked them to do. And I pray Almighty Allah bless us and give us more strength to continue this. Bidnillahi ta'ala. Innahu waliyyu tawfiq. My name is Sheikh Ahmad Bukhari, Al-Muktar, the founder of Rosulullah Islamic Center and Al-Huda Al-Muktar International Prayer Mission. Alhamdulillah.